I don't want to ever lose my home. Gbajúgbajà òṣèré tíátà ní tá a mọ̀ sí Toyin Àìmákù Toyin Abraham Ajeyemi òun ló ti sọ pé ẹ wo n tí ó máa ń ba èmi lẹ́rù jù tí sì máa ń kà mí láyà ó ní pé n tí ẹ fẹ́ gbọ́ pé mo lose marriage mi àbí mo pàdánù ìdílé mi ó jẹ́ nǹkan tí ẹ̀rù máa ń bà mí sí n tí òǹkálukú bàbàrà ọ̀tọ̀ọ̀tọ̀ ní n tí òun bàbàrà rèé ẹgbọ́n tó sọ ní inú ìfọ̀rọ̀wánilẹ́nuwò táwọn iléeṣẹ́ ìròyìn media hub kan ṣe fún ẹ mọ́ gbádùn rẹ̀ kọ́lọ́run ṣàánú wa ní àgbàládùúrà kí àdúrà rẹ̀ kó gbà. I don't want to have a broken home. I do not want to. I don't want to ever. I don't want to have a broken home. I can't imagine myself and my husband not living together. I cannot even imagine. I can't. That's the only fear I have, you know. I know I can't leave my husband. I know my husband cannot leave me. But you know now, that's why we used to pray. Olúwa Ọlọ́run alágbára obìnrin àjèjì tó bá fẹ́ dalé mi ó yá lórúkọ Jésù lórúkọ Jésù. So kó obìnrin àjèjì má wọlé mi wá. You understand? Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kọ́kùnrin àjèjì náà wọlé mi wá. So that's my only fear. But I know it's ordained by God. So there's nothing. Ọ̀nà lẹ́gbọ̀n fún ẹ̀kúnrẹ́rẹ́ ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí ẹ rèé wo Media Room Hub TV lórí YouTube kí ẹ mọ̀ gbádùn àwọn ọ̀rọ̀ míì tí Tóyìn sọ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀hún. Yorùbá Report náà ni ó ṣe gbùfọ́ rẹ̀ ẹ ǹlẹ́ ẹ mọ̀ fọ́lọ̀ àwa náà lórí YouTube lórí Instagram àti lórí TikTok ẹ ǹlẹ́ ń bẹ̀ wọ́n.